Aláàfin bàbá wa láàfin tòní ọba Abdulhakeem Ọwọ́adé Ọlọ́run kó jẹ́ kẹ́mi ọlọ́gùn kábíyèsí o. Àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé ìjọ́un. Kí ni ìdí tẹ́ fi lérò pé wọ́n ń pe àwọn aláàfin ní ikú bàbá yèyé onírísìn? Kí ni ìdí tẹ́ fi máa ń pè wọ́n ní ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn táwọn ò lè gbédè, ọmọ òfò tófò ò lè ṣe onírísìn? Ó dẹ̀ nítumọ̀. Kí ni tó fa méjèèjì? Ìtàn yẹn kó àwọn apá kan àwọn bàbá tó bí èmi pọ̀. Màá sọ̀tàn débẹ̀. Ìdí tó fà tí wọ́n fi máa ń pè wọ́n ní ikú bàbá yèyé ní Ọ̀yọ́ lé láyé ìjọ ní Old Ọ̀yọ́ Empire. Ní Ọ̀yọ́ lé tó jẹ́ wípé agbára rẹ̀ lọ́mú chájà kẹ chájà along. Ọ̀yọ́ lé tó jẹ́ pé agbára ìjọba Ọ̀yọ́ lé ó extend tó fi dé Dahomey, ó extend tó fi dé Togo, ó extend tó fi dé Kogi, Niger, odò Niger ní boundary Old Ọ̀yọ́ Empire. Ló fà tó jẹ́ wípé ibi odò Niger ní olórí ìṣèjọba àwọn kòlóní ayé ìjọ́un nígbà tó fẹ́ ṣe meeting pẹ̀lú àwọn adarí Nàìjíríà etí fẹ̀bi odò Niger ní lọ dúró torí bẹ́ẹ̀ náà ni wọ́n fi sọ orúkọ Nàìjíríà. Ibẹ̀ nílẹ̀ Yorùbá pín sí, ibẹ̀ ní Old Ọ̀yọ́ Empire pín sí. Láyé ìjọ́un àwọn aláàfin tí wọ́n gbé èèyàn mi láàyè. Eléyìí ìtàn yóò kì í sọ̀rọ̀ ìkànnì. Kò sí ìlú náà tí àwọn alágbára ò kì í fi èèyàn dára tó wù wọ́n gbà náà. Ìyẹn ni wọ́n fi máa ń bẹ̀rù alágbára. Kódà kí Islam tó délẹ̀ Lárúbáwá àwọn náà tán mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wò. Ẹ lọ wọn tí wọ́n dẹ́wò ní Israel despite the fact pé àwọn ànábì Ọlọ́run ti kọjá ń bẹ̀. Táwọn náà dẹ́wò tí wọ́n fi agbára hàn. Ẹ wọn tí wọ́n dẹ́wò lórí ọ̀rọ̀ Jésù ìfi agbára ọlá àjọba hàn ńlọrọ̀ Jésù tí wọ́n fi dájọ́ tí wọ́n dá lé lórí. Bó fẹ́ bó jẹ́ pé adájọ́ Pílátù àbí kí náà ń pè ọ fọwọ́ ara ẹ̀ mọ́ pé tó ìyẹ̀jọ́ tí wọ́n ní kó wọ́n dá lòǹda agbára àjọba ni o. Agbára ọba ó ti mọ́ mú àwọn èèyàn ti pẹ́. Aláàfin ìgbà náà ọ̀kan ní àwọn ayaba rẹ̀ nínú nǹkan táwọn ọba Aláàfin máa ń kà kójú òun làwọn ayaba wọn ń fa ayaba báyàn ṣeré o. Kò sí táwọn Aláàfin ò lè ṣe nítorí ayaba. Tẹ́ ẹ bá dẹ̀ bá àwọn ayaba wọn jà kò sí tán lè dánwò. Agbára yẹn máa ń gun àwọn Aláàfin ni nítorí agbára tí wọ́n gbé kọ́ sí wọn lára. Nítorí fọ́ọ̀nì ni pé majority àwọn Aláàfin yìí Mùsùlùmí ni wọ́n by birth, especially àwọn Aláàfin tí wọ́n jẹ ní Ọ̀yọ́ Àtìbà tá a wà nísìn. Aláàfin yìí lọ́yọ̀ọ́lé òun ló fẹ́ wẹ̀. Ayaba ẹ̀ tó wá fẹ́ràn jù olórí tó fẹ́ràn jù olórí kó tẹ̀lé òun. Ó wá dé ẹnu ọ̀nà léwẹ̀ ó wá kó aṣọ ẹ̀ ó kò lè lọ́wọ́. Ó wọ léwẹ̀ ní ìhòòhò lẹ́yìn bàǹtẹ́ tó wà nídìí ẹ̀ bí ó wẹ̀ gan tó ń ti bàǹtẹ́ ògùn ni. Bàǹtẹ́ ògùn ń bẹ nídìí ẹ̀ pé àìbá mọ̀ ìdágìrì lè ṣe anytime báwọn ṣe lo ayé tí wọ́n nìyẹn. Ayaba yìí wá wu ọkọ ẹ̀ látòkè délẹ̀ ó ní ọkọ mi olówó orí mi kábíyèsí aṣáájú báyìí náà lọ káráyé sì ń bẹ̀rù yín bọ́dì náà wàá dà ní ìsìn orí nǹkan ọkọ ayaba bọ́dì ní ju ojú èyí. Ó wí bẹ̀ tán Aláàfin ṣe bí ìgbà tí ò gbọ́. Aláàfin wẹ̀ tán ó gba aṣọ ó gba tó wẹ̀ oró ó wọlé lọ. Àmọ́ ayaba yẹn mọ̀ pé kò sọ̀rọ̀ sóhun. Ó wá dijọ́ kejì ó ní ẹ bá ń pe ayaba lágbájá wá. Mo fẹ́ pọ́n lé lónìí mo fẹ́ kó mọ̀ pé àpọ́nlé ń bẹ lọ́dọ̀ mi. Ní wọ́n bá pè é dé ó gbé igbá ńláńlá méjì kalẹ̀. Ó ní igbá ńláńlá méjèèjì tí mo gbé kalẹ̀ yìí gbogbo ntọ́ bá ń bẹ̀ mo bùn ọ́. Àmọ́ lánàá nígbà tí mo wọlé ìwẹ̀ òsọ̀rọ̀ kan o. Oníṣẹ́ bọ́dì náà jù báyìí lọ juejue tí gbogbo ayé sì ń bẹ̀rù tí wọ́n fẹ́ máa wọlé tí wọ́n bá gbórúkọ yín mọ́kàn fẹ́ kó o mọ tí wọ́n fi ń bẹ̀rù mi ni o. Bọ́dì tó rí yẹn kọ́ náà ń bẹ̀rù o. Authority ti ń bẹ lọ́wọ́ mi ni wọ́n ń bẹ̀rù. Ẹgbẹ́ bá méjèèjì fún ọmọ ẹgbẹ́ lọ ó sì ìgbà àkọ́kọ́ ó bá orí bàbá tó bí ó sì ìgbà èkejì ó bá orí ìyá tó bí ọba wa sọ fún pé tí wọ́n fi ń bẹ̀rù mi lórí yẹn kì í ṣe bọ́dì mi tó pè ní juejue lánàá. Bàbá àti ìyá ẹ wọ́n ti sọdá mo bọ̀ ẹ́ lórí àwọn méjèèjì máa gbé lọ. Ayaba yẹn bá bú sẹ́kún látijọ́ náà ni wọ́n ti fi kún táìtù àwọn Aláàfin pé ikú tó lè pa bàbá ikú tó lè pa yèyé ètò túmọ̀ sí màmá ikú tí ó pa bàbá tí ó pa yèyé tí ọ̀sẹ̀ ni tí ó bí láyé jọ́hún ni wọ́n fi ń pè wọ́n ní ikú bàbá yèyé. Àgẹ́lí tẹ́lẹ̀ fún sákàfí mọ́ láàṣà tó lè rè pé takulu lillahi madha inna tẹ́lẹ̀ kọ́ takulu lillahi madha inna tẹ́lẹ̀ kọ́. Láyé ọjọ́ gẹ́gẹ́ bí ọba tó jẹ́ the most powerful king ní gbogbo West Africa ìròyìn Old Ọ̀yọ́ Empire ní Mansa Kankan Musa gbọ́ tó fi Islam ránṣẹ́ sí Old Ọ̀yọ́ Empire ló fi jẹ́ pé ibẹ̀ ní Islam gbà wọ ilẹ̀ Yorùbá. Ibi tí Islam wọ̀ síwájú Old Ọ̀yọ́ Empire ó lọ́dọ̀ àwọn Kanuri àwọn Boronu
reason dẹ̀ nìyẹn tó jẹ́ pé dọ̀la Bọ̀rọ̀nú kì í tẹ̀ fún ọba Sókótó. Sultan Sókótó ó ní agbára lórí àwọn emma mi ní coordinator aláṣẹ kéékèèké tá a yàn tó wà lábẹ́ sultan tí ń jẹ́ ọba. Ètò mi pé sultan ló fi àwọn bàbá wọn gúnlẹ̀ nílùú kọ̀ọ̀kan pé wọ́n máa sojú mi bí ìwọ máa sojú mi bí ní ẹ fi pè wọ́n ní emma. Sultan ló pé méjì emma ayọ̀kan ni. Àmọ́ tá a bá dé Bọ̀rọ̀nú ṣéun Bọ̀rọ̀nú lẹ́ẹ̀mọ̀ gbọ́nbẹ̀ àfáà ni wọ́n ibẹ̀ ní Islam kọ́kọ́ dé sí kódà kó tó dé ọ̀dọ̀ Ọ̀yọ́ empire. Àwọn òde kára wọn kún ara Hausa Fúlàní àtọ́ Bọ̀rọ̀nú dá dúró ni. Ara Bọ̀rọ̀nú nílùú vice president tòní ló ti wá. Kí ni tí mo wá sọ débẹ̀? Islam ti wà ní Old Ọ̀yọ́ tipẹ́tipẹ́ láti 13th century kó tó pọ̀ wọ́de náà ti gan. Ní Islam ti wà ní Old Ọ̀yọ́ kó tó dé ilẹ̀ Hausa. Kí Usman Dan Odi kó tó bẹ̀rẹ̀ jihad ní Islam ti wà nílẹ̀ Yorùbá. Mosque àkọ́kọ́ ti wù nílẹ̀ Yorùbá. Ara wa síta ṣe ń jọ sí tí wọ́n fi lọ hijack page wa tó lérò over 300 lórí nu. Islam ti wà tipẹ́ nílẹ̀ Yorùbá. Ká ní àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá bá lè fọwọ́sowọ́pọ̀ ni tá a bá ní olórí a lè design ọ̀rọ̀ Islam fúnra ara wa. Kódà tó bá jẹ́ pé lábẹ́ sultan náà la sì wà ẹnu ká mọ̀ fún sultan lórí report ni kò ní jẹ́ pé gbogbo nǹkan bá ṣe sultan láwọn dúró dè bí ìgbà tó jẹ́ pé àtàyè ara wa ṣe àtó nǹkan dágbé sultan ló lórí wa gẹ́gẹ́ bí ìgbà ayé ṣe gbà bẹ́ẹ̀ torí ìbẹ̀rẹ̀ àti jẹ́ olórí gbogbo mùsùlùmí Nàìjíríà ó bẹ̀rẹ̀ látòrí ìgbékalẹ̀ Supreme Council for Islamic Affairs. Supreme Council tètè rọwọ́ mú torí wọ́n àtàkì ẹ̀ máwọn ọba àlàyé ìyẹn kọ́ ni mo fẹ́ lò. Àwọn bàbá tó bí wa ọgbọ́n ni wọ́n fi gbé Islam ga tí Islam fi débi tó dé káwa tó dé bá gbogbo ọba ìlú kọ̀ọ̀kan ni wọ́n àtàkì Islam mọ́ lábíyá láti lè jẹ́ protection fún Islam. Ẹ wò lápèjúwe bàbá tó bí èmi wọ́n ń pè ní Dolikifuli aláwọ̀kí. Wọ́n ń pè ní aláwọ̀kí nítorí pé wọ́n ń ṣe sàrà tó pọ̀ àwọn èèyàn máa ń wọ́ tẹ̀lé ní ilé rẹ̀ ìdánìgbà kan. Ó kúrò lọ́yọ̀lé màmá tó bí Bọ̀rọ̀nú ni ní Kanuri ìgbà tó yọlé fẹ́ fọ́ọ̀lù ó kúrò lọ́yọ̀lé ó lọ Bọ̀rọ̀nú ló gbà padà sí Ìlọrin ló wá gbúrò pé ọmọ ọba kan bẹ tó náà ti cross sí Ìlọrin ló fi wá pàdé Aláàfin Àtìbà náà jọ wá dẹni tí ń ṣàdúrà fúnra wọn ibi tí mo wà lọ́kọ́ nìyẹn. Aláàfin Àtìbà wá establish ẹ wo ọgbọ́n táwọn bàbá ìtàn fi promote Islam. Tẹ́mi náà bá délé ní tí mo bá ń wá peace mo jogún bá lára bàbá mi kẹrin àbí karùn ni mo ti jogún bá. Ẹ wá wo ọgbọ́n tí wọ́n fi promote Islam. Ó wá dijọ́ kan Aláàfin Àtìbà ó ní ayaba kan agbára yẹn ò tó tọ̀yọ́ lé jọ́sí mọ́ tó lágbára àwọn aláàfin pọ̀ tí ò bá sí Awólọ́wọ̀ tó chẹ́ẹ̀kì àwọn agbára yẹn tó ṣe ọ̀pọ̀ nǹkan fún wọn ló tó dé agbára yẹn kù díẹ̀. Aláàfin Àtìbá wá ní ayaba kan ó fẹ́ràn ayaba yẹn jù ayaba yẹn wá ṣe tó dùn Aláàfin Àtìbá. Aláàfin Àtìbá wá ní ha tó ń bá tó gorí ẹ̀ ìyá òun lòun gùn láyé òun ò tó fẹ́ mọ́. Wọ́n wá sọ fún bàbá tó jẹ́ ìmáàmù gbà náà pé ha nǹkan mọ̀ dàrú láàfin ayaba tó jẹ́ ojú bàbá mọ̀ tí ní tó ń bá tó gorí ẹ̀ ìmáàmù wá lọ bá ọba. Ẹ lọ wo ọgbọ́n tí wọ́n fi jẹ́ kí Islam ó gòkè. Kábíyèsí nǹkan báyìí ni mo gbọ́ ó ní bẹ́ẹ̀ ni bàbá sẹ́ẹ̀sì rúpẹ́ ẹ̀ ní fàyàbà yẹn mọ́ ọ̀dàkẹ́ bàbá tẹ́ bá fẹ́ padà yóò ṣòro ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ó ti di ọ̀ràn níwájú Ọlọ́run nígbà tó jẹ́ pé mùsùlùmí lòun náà ó ní ọ̀ràn bó ló ṣe dọ̀ràn ọ̀ràn bó ó ní bẹ́ẹ̀ ni Kùránì ti sọ tó jọ ni ẹ gbọ́ ohun Kùránì ẹ jẹ́ àfisọ́la ilẹ̀ ti sú káwọn aráàlú ó lè kẹ́kọ̀ọ́ bí ẹsẹ̀ máa ń gbóhùn fa tí fa máa ń bá yín sọ̀rọ̀ lọ́dọọdún Kùránì náà ó bá yín sọ̀rọ̀ ó ní sáàsì gbóhùn Kùránì ó lẹ́gbọ̀ nítorí ṣẹlẹ̀ yìí lóhun Kùránì tẹ́gbọ̀ nígbà òjijọ́ kejì ìjọ yẹn wá bọ́ sí ọjọ́ káyókáyó ọjọ́ kẹsàn-án Tásúà Muharram tá a máa ń ṣe káyókáyó tá a máa ń gbàwẹ̀ Tásúà wọ́n wá pàdé láàfin ọba wá pe gbogbo èèyàn ẹ wá gbọ́n tí lè mọ́mú fẹ́ sọ o ó ní Kùránì ò sọ̀rọ̀ ẹ já gbọ́n tí Kùránì ò wí tó bá jẹ́ pé láyé òde òní lẹ́nìkan ní Kùránì fẹ́ sọ̀rọ̀ ẹ wo ọdún àtàkì tá a kò bò láì tí ì mọ ibo ní lọ. Bàbá yìí wá lọ ka Suratu Mujadala wọ́n sọ ìtàn irú ẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé ìdájọ́ tọ́lọ̀ mú wa lórí ẹ̀ ó pín sí ọ̀nà mẹ́rin kí ni Kùránì ti wí. Ọlọ́run wá sọ nínú àyà yẹn ní Suratu Mujadala pé walladhina yudahiruna minkum. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا
فتحرير رقبة من قبل من قبل يتناسى عليكم يوعدون به والله بما يعملون. Al-Qur'ani wá sọ wípé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ sí ìyàwó wọn ìtanràn tí wọ́n ṣe ká tó lè fọwọ́ kan obìnrin yẹn wọ́n gbọ́dọ̀ bóbìnrin yẹn lò pọ̀ títí tí wọ́n fi ṣètanràn. Àkọ́kọ́ tanràn ní fatahriru raqabatin. Wọ́n mú ẹrú, wọ́n á tú ẹrú sílẹ̀, ẹrú tó fálù lójú wọn, wọ́n á tú sílẹ̀ kó máa lọ fíìlì. Ìtanràn kan nìyẹn. Ìtanràn ẹlẹ́ẹ̀kejì aw it'amu sittina miskin tàbí kan fún 60 alágbe wọ́n á fún lóúnjẹ. Ìtanràn ẹlẹ́ẹ̀kẹta òun nìkan gba àwẹ̀ ṣááyí ni mo tàtàkà. fàmílẹ̀mù yẹ̀jídí fàṣíyàmù ṣàárọ̀ ẹ̀. Ẹni tí ò bá lẹ́rú tí ó fi sílẹ̀ kò lè bọ́ 60 alágbe lọ́wọ́ tó wí yẹn tó sọ wípé tó ń bá tó gorí ìyá òun tó ń bá tó gorí ìyàwó òun ìyá òun lòún gùn. Ọlọ́run ní tí ó bá wá lè ṣe gbogbo yẹn kó gba àwẹ̀ 60 days láì ní bírèkì ẹyọ kankan bẹ̀ tó ń tọ̀ wọ́n lè bàdẹ̀rù Ọlọ́run padà torí ọ̀rọ̀ burúkú ni kéèyàn ọmọ sọ etí ó dáyé obìnrin rú. Ìrẹ́ ọba òfin Ọlọ́run ìtọ́ba wù yẹn tẹ̀lé ń bẹ̀ ọba wa dákẹ́ ọba ní ìrẹ́ àfà èyí ìtàwé olóṣù méjì wọn àní gbà o ìyẹn ọba kò bá mú ṣé bí wọ́n ní amú kan bẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni ó lè bá ìbí ọmọ méjì 60 àpò èlùbọ́ ẹ kó jáde ẹ lọ pín fáwọn tẹ́bí ń pa nílùú 60 àpò èlùbọ́ ẹ fi dí èèyàn 60 tí Kùránì ní kábọ̀ ó wá rí tẹrú yẹn ẹrú kan bẹ tó ṣe tó dùn mí òun ni màá fi sílẹ̀ kò wá ní jẹ́rú yẹn nìkan àwọn ẹrú yóò tó tẹ̀lé torí mi ìfẹ́ tí ń fi rí ìbínú Ọlọ́run mi ì lè fáyàbá yìí lẹ̀ máa gba nǹkan mi padà tó bá jẹ́ pé ntọ́lọ́ wọn gbanu máa kó ẹrú sílẹ̀ ẹrú yẹn ni wọ́n fà fún bàbá yẹn ní wọ́n wá chéjì ẹ̀kú òní aláwọ̀ kí níjọ́ ló wá di akéwú gbẹrú ó kéwú ó gba ẹrú níjọ́ náà ẹrú náà padà dánmọ́ kéwú padà dà fà ẹ̀wù ọgbọ́n táwọn bàbá àjọhùn tí wọ́n fi promote Islam ìsìláàmù ló kó wájọ má ṣe ká ní má ṣe tú wa ká káwa náà mọ hùwà tí ọ̀dà ká lè gbádùn. Mo ń sọ eléyìí ó jẹ́ antidown. Kó wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká káwa náà mọ hùwà tí ọ̀dà ká lè gbádùn ara. Mo ń sọ eléyìí ó ń jẹ́ countdown lọ síbi ìwúyè ọba Abdulhakeem Ọ̀wádé ìsìláàmù ló wájọ káwọn àṣetáàní má ṣe tú wa ká káwa náà mọ hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ká lè gbádùn ara wa ká lè gbádùn ara wa. káwa náà mọ hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ṣàkàtà fi ṣàkàfi mọ́ lásìkò kò takùnú lílà ìmọ̀dá ìmọ̀tẹ̀lẹ̀ kọ̀ọ̀rọ̀ takùnú lílà ìmọ̀dá ìmọ̀tẹ̀lẹ̀ kọ̀ọ̀rọ̀. àforíjì fún iná tó lọ ẹjẹ tó mú kan wá mò ń sọ eléyìí gẹ́gẹ́ bí countdown sí ìbúra Aláàfin Ọ̀yọ́ ọba Abdulhakeem Ọ̀wádé mùsùlùmí ni gbogbo àwọn bàbá wọn tí wọ́n ti lọ mùsùlùmí sì ni ọba Abdulhakeem Ọ̀wádé náà kọ́lọ́hún jẹ́ kí ẹ̀mí ọlá ogun. ẹ wá wò ó ìgbà tó dáyé Aláàfin Ládìgbòlù ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ọ̀kan nínú àwọn àfáà wọ́n mọ̀ pé ọba yìí fẹ́ràn kó máa ṣe sàrà wọ́n wá ń fura pé sàrà yóò pe àwọn èèyàn padà sínú ẹ̀sìn àwọn èèyàn ti fẹ́ràn oúnjẹ ọ̀fẹ́ ọjọ́ ti pẹ́ ẹ wá nílé ọba máa ṣe sàrà bó ṣe ń ṣe yẹn a máa fẹ́ mú mọ̀nà kan wá tó bá ti di gbogbo ọjọ́ Jímà tó kẹ́yìn oṣù ìrẹ́ ọba máa dín mọ́sà kó pọ̀ tó lè tó dídì ìlú jẹ wá máa ra oyin díẹ̀ sílé gbogbo ẹni tó bá ti wá ká máa jẹ mọ́sà àtòyin jọ Jímọ̀ ká fi mọ̀ wípé ọjọ́ tá a máa jẹ mọ́sà olóyin lọ́dọ̀ ọba rẹ̀ ọba ní kíló burú mẹ́ ẹ sọ fún gbogbo ògbèríko ká máa kó oyin wá tó bá ti di Jímọ̀ kù ọjọ́ mẹ́rin dúrọ́ọ̀mù kan gbọ́dọ̀ kó fún yín kán sì máa dín mọ́sà kan máa lọ dúrọ́ọ̀mù bíi méje kí gbogbo ìlú ọmọ wa jẹ ní gbogbo èèyàn bá ń rọ wá bí ẹ bá ti wá ń jẹ mọ́sà tán kọ̀sọ́nà bí wọ́n gbà lọ lé ọ̀nà mọ́sálásí ni torí déédéé ó kù díẹ̀ tí wọ́n kírun Jímọ̀ ni wọ́n lọ jẹ mọ́sà ẹni tí ó fẹ́ kí Jímọ̀ tẹ́lẹ̀ yóò torí mọ́sà tí ó jẹ tí ó mú mi sí tí ó yó ibẹ̀ ni ó gbà wọ mọ́sálásí torí kò lè jáde bó ń jẹ mọ́sà tán náà ọ̀nà ibi tó gbà jáde iwájú Central Mosque lọ́jà sí lọ kírun Jímọ̀ ní jẹ́bẹ̀ ibẹ̀ ni a ti rí tí ó ń pè ní Jímọ̀ olóyin Jímọ̀ olóyin tó pọ́pùlà lẹ̀ Yorùbá lẹ́ni ẹkú Jímọ̀ olóyin o ẹkú Jímọ̀ olóyin o láyé Aláàfin Ládìgbòlù ló ṣẹlẹ̀ ẹ wo ọgbọ́n tí wọ́n fi kó àwọn èèyàn jọ ẹ wá wo ọgbọ́n táwa fi ń ṣe Islam ayé òde òní
àwọn bàbá yìí bí traditionalist tó bá pè wọ́n pé àbímọ ẹ dákun ẹ̀yin àfáà bẹ́ẹ̀ ṣe máa sọ súná ìmọ̀ ń wùwá ẹ wá bá a sọ súná torí súná ayé ẹjọ́ wọn kọ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ńbẹ kò dàbí súná ayé òde òní tó di rádaràdà. wọ́n lọ sọ súná babaláwo, wọ́n sọ súná ọmọ eléégún, wọ́n sọ súná ọmọ ọlọ́sùn, wọ́n sọ súná ọmọ pásítọ̀ pẹ̀lú, wọ́n fún wọn lóko Islam. báwọn ọmọ ibà tí wọ́n ń dàgbà tí wọ́n rí pọ́pọ̀ Islam làwọn ń jẹ́ náà wọ́n ní choice 70% tí wọ́n lọ ní Islam ní straight torí pọ́nkọ́ tí wọ́n ti gbèrú wọn gbogbo ọgbọ́n yẹn làwọn bàbá yìí dá láti promote Islam. àwa ládé la change gbogbo ẹ̀, àwa ládé la sọ wípé gbogbo nǹkan wọn yóò wúlò mọ́. àwọn bàbá ta wí tí wọ́n bá rí i pé Christian ń sọdún wọ́n sì lọ kí torí kálàáfíà ó lè jọba. àwọn ní ẹ ṣe meeting àwọn traditionalist respect àwọn àfáà yìí torí ẹ gbàgbọ́ yìí pé agbára Quran ń bẹ. wọ́n jọ ṣe meeting ni pé ẹ mọ respect mọ́sálásí. bàbá ní kẹ́ ẹ pa ìtẹ́ ìṣètì tẹ́ ẹ lẹ́ẹ̀lẹ́ pátì tẹ́ ẹ bá ti ń lùlù bọ̀ gbẹ́gúdúgbọ̀n tẹ́ ẹ bá ti fẹ́ dé mọ́sálásí ẹ máa dúró. èyí lùlù kọjá wájú mọ́sálásí kọ́ mọ́ kankan wájú Ọlọ́run gbogbo wọn sì gbọ́. ló di pé kọjá wájú mọ́sálásí kátó dé mọ́sálásí wọn dà lùdó ni. wọn kálukú lọ́wọ́rọ́wọ́ ẹ bá ti kọjá mọ́sálásí tán wọn tó bẹ̀rẹ̀ ìlú wọn ẹ wọ ọgbọ́n tí lónìí àwọn náà respect mọ́sálásí wọn. torí páwa náà àwa náà ò ṣe báwọn bàbá àná ṣe ṣe wọ́n respect ẹ̀sìn wọn láì báwọn dẹ̀sìn pọ̀ wọ́n dẹ̀sìn pọ̀ mọ́ wọn àtọ́ wọ́n lọ chọ́ọ̀chì lọ sọ pé ẹja jọ ṣẹ̀sìn wọ́n lọ léèdì tàbí ilé awo pé ẹja jọ ṣe ń tẹ̀sí bẹ̀ rárá bẹ̀tì wọ́n wà friendly pẹ̀lú gbogbo wọn ìfẹ́ ni wọ́n fi hàn sí wọn àwọn ọ̀tọ̀hún náà wá ń dá ìfẹ́ yẹn padà láyé ìjọ́hun bí ẹlẹ́sìn Christianity wọ́n bá pa ẹ̀dìyẹ lásán á má ti sọ ẹ màálù yóò ní ẹ lọ pa àwọn afáwà wọ́n mọ̀ kíní kan tí wọ́n máa ń kà sí tí wọ́n bá ti kà á